Ẹ káalẹ́ gbogbo ládéládé lóyè lóyè gbogbo ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ọmọ Yorùbá àtàtà mo kí wa. Ká tó wọnú agbami ètò ẹ̀yin èèyàn mi mo bẹ̀ yín ẹ bá mi subscribe sórí YouTube channel yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ YouTube wa tá ti ṣiṣẹ́ fún àmì ọdún sẹ́yìn wọ́n ti gbé lọ. Ẹ ṣàánú wa. Iṣẹ́ Yorùbá náà la fi ṣe àfiṣe nǹkan míì. Ẹ lọ wo gbogbo fídíò tá a ṣe sínú bẹ̀. Ẹ bá rí ẹni fídíò tó jọ mọ́ nǹkan tá à ń ṣe kẹ́ yọra yín. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni ẹ bá wa subscribe ẹ jọ. Ẹ wá farabalẹ̀ kẹ́ wá àwọn ọmọ Ìlọrin wọ́n ti bẹ̀rẹ̀ o. Ẹ farabalẹ̀ kí ẹ wá gbọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀. Àwọn ọmọ Ìlọrin ti bẹ̀rẹ̀ o. Àwọn tó pera wọn lógo Ìlọrin wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe o. Wàhálà ti bẹ̀rẹ̀ ní ìlú Ìlọrin o. Ó ti ń rúgbó bọ̀ o. Ó ti ń rúgbó bọ̀ o. Odò tẹ́ ẹ pè ẹ̀yin fúnra ara yín ẹ fẹnu ara yín pè ní odò Iyemọja. Odò tí ẹ fẹnu ara yín pè ní odò Iyemọja. Tòró ó dà pé mo mọ àdúgbò yẹn ní Ìlọrin. Mo mọ àdúgbò yẹn tó ń pè ní Iyemọja ní Ìlọrin. Ẹ̀yin èèyàn mi ẹ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́. Àwọn ọmọ àlè wọn ẹ máa pera yín ní ọmọ Lárúbáwá. Ẹ jọ̀ọ́ ṣé àwọ̀ àwa ọmọ kóòtù ojíire pẹ̀lú àwọ̀ àwọn Lárúbáwá ṣó jọra ni? Pẹ̀lú àwọn Lárúbáwá ṣé àwọ̀ wa jọra wọn ni? Kí la fi jọra wa? Kò sí nǹkan tá a fi jọra. Ẹ lè gbèlú wọn kan fún yín ní ìwé ìgbèlú. Ẹ lè fẹ́ ọmọ wọn. Ẹ̀yin ẹ̀dẹ̀ ń fọ̀ sí ara nítorí ẹ̀sìn yín. Nítorí ẹ̀sìn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ lè máa pera yín ọmọ Lárúbáwá ṣùgbọ́n èmi ò mi ń ṣe ọmọ Lárúbáwá. Ẹyẹ máa pa ìtàn wa mọ́ ìtàn Lárúbáwá kò jọra wọn. Kò jọra wọn àtọ̀. Ẹyẹ máa pa ìtàn wa mọ́ ìtàn Lárúbáwá. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ lẹ́nu tí wọ́n sọ. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run fún mi ní Samsung yẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àṣẹyìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nísìn information tó kàn wá lọ́wọ́ tí flyer rẹ̀ sì gba orí tí wọ́n ṣe flyer náà tó gba orí social media kan òun náà ni ọ̀rọ̀ ọdún Iyemọja tí àwọn aláṣìṣe tán láwọn fẹ́ ṣe nílọrin nílùú Sheikh Alimi ẹ̀já ṣe ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọdún yìí ìtọ́niníjà ni àwọn aláṣìṣe fẹ́ fi ṣe. Àní nílọrin tí wá ń bí pẹ̀lú ògùn Ọlọ́run ní tí ń jẹ́ ẹ̀sìn àṣìṣe kò lè wáyé ìpè wọn èsè ní àìsè nínú ìlú tá a wà yìí ẹ̀sìn là ń ṣe nílẹ̀ yìí ẹ máa ń lò kíní ọ̀nà ẹ̀sìn làwa máa ń ṣe nílẹ̀ yìí òun náà ni ẹ̀sìn Islam a sì gba Christianity lálejò gbogbo Ìlọrin yìí church tí ń bẹ Ìlọrin yìí kìí ṣe thousands nílùú Ìlọrin yìí ìdí tí mi ń sọ eléyìí ni wípé àwọn kan máa ń sọ wípé ní Ìlọrin fẹ́ gbàlejò Ìlọrin máa gba àlejò ẹ̀sìn tí ò bá ti ní tírà tọ́lọ́run ò sọ̀rọ̀ rẹ̀ fún wa pé tírà kan ń bẹ fún un tí ò lákọọ́lẹ̀ àwọn òwe gbà nílẹ̀ yìí ẹ̀sìn àwọn aláṣìṣe táwọn sọ yìí kò ní àkọọ́lẹ̀ nkálukú kan ń kọ̀wé tiẹ̀ nígbà táyé lajú tán yìí ni tí kò ní sílísílà kan tí ìwé náà ń bá bọ̀ wá so ànígbà kò sí ànẹ́bì tọ́lọ́run rán sí wọn ẹ̀sìn kírísítẹ́nì Ọlọ́run lá ànẹ́bì tó rán sí wọn táwọn pè ní ànẹ́bì Ìsá alayhi salatu ó tẹ̀ jẹ́ pé òun ló pè ní kírísítẹ́nì lójú ayé ara rẹ̀ wọ́n sáà sọ pé n táwọn ń jẹ́nu ànẹ́bì Ìsá tí ń jọmọ Màríámà òun ni wọ́n sì gbà lójíṣẹ́ wọn bó tiẹ̀ jẹ́ pé àwọn kan tó ń pè yíhun náà ní Ọlọ́run èyí nǹkan làwọn fà ń bí ilé ni n táwa sọ ni wípé àwa máa gba àlejò ìlú Nàìjíríà tá a sì wà yìí is a secular state ìlú tí ń kálukú lè ṣe ẹ̀sìn tó bá wù ní àmọ́ àdúgbò kọ̀ọ̀kan lè decide culture rẹ̀ wípé níbí yìí o ní tá a máa ń ṣe níbí yìí ni àfẹ́ nǹkan báyìí ẹni tó bá wá fẹ́ gbé wá
ìjọba karú ẹni bẹ́ẹ̀ sí ẹni tó fẹ́ dá violence kalẹ̀ nínú òfin Nàìjíríà. So nídìí eléyìí ìlú Ìlọrin ní nǹkan báyìí àfẹ́ lọ́dọ̀ wa torí wípé tí wọ́n fẹ́ ṣe yìí tí ó kópa lára bá wa ni. Ẹ wo omi yìí bó ṣe sàn yìí ó níbi tí ń lọ tí wọ́n ń mu omi yìí níbẹ̀, ó níbi tí ń lọ tí wọ́n ń bomi yìí wẹ̀, ó níbi tí ń lọ tí wọ́n ń bomi yìí fọṣọ. Ẹ̀yin ò wá dé ẹ̀ẹ́dẹ̀ kò sí ẹ̀ẹ́dà tí ò dá sínú rẹ̀ bí wọ́n bá láwọn kí aṣọ bọnú omi nípa àwọn afẹ́ aṣọ báyìí ìgbà míì ń bẹ epo pupa ni wọ́n fa aṣọ kó. So wọ́n ń da ìlú láàmú, wọ́n ń kópa lára bá ìjọmọ nìyẹn everybody. So ìdínú tí ìlú fi ní àfẹ́ ntọ́lọ́hun ò bá sì ti fẹ́ Ìlọrin ò kí ń fẹ́ ní àyè. Èyí ló mú gbogbo community dìde. Bàbá wa ìmáàmù fún gbogbo ìlú tá a wà yìí tá a mọ̀ sí Iyemọja bàbá ni ọ̀kan gbòógì nínú ògo Ìlọrin. Bàbá Sheikh Lukman bàbá Lágòrò àwọn náà ń bẹ́yà yìí. Àwọn tẹ́ rí àwọn ọmọ ìlú nù àwọn ọ̀dọ́ ìlú, àwọn ọ̀dọ́ ìlú nù, àwọn fìjìláńtè, àwọn ọmọ Iyemọja, àwọn ni wọ́n sún bíi pé aláwọn ò fẹ́. On the 19th, àwọn sáyẹ̀sùn mọ́júmọ́, on 20 àwọn sọdún. Wọ́n láwọn ò fẹ́ gbogbo orú nǹkan bá ń bì. Àwọn security wa tí wọ́n. So kí wàhálà mẹ́wàá ṣẹlẹ̀ àti fi tó jọba létí. Àmọ́ kí ló jẹ́ wá bí ó ní wípé wọ́n lè wá ní kọ̀rọ̀ tí wọ́n á ṣe rìkọ́dì kan tó mọ̀ á fi yanga pé àwọn sọdún Iyemọja ńlọrin ní rí ṣe ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ń gbénu lẹ̀ yìí lè rí ṣe. Bẹ́ẹ̀ yìí fáìtì láti ta lè rí gbogbo tí ń jẹ tó jọmọ́ màá lè rí ṣe ní inú ìlú ta wà yìí. So àwa jà àwa fa wàhálà àmọ́ àwa fẹ́ kí kálukú mọ̀ kí ni culture wa nínú ìlú yìí. Bàbá wa Imam adamallahu hayatahu adamallahu hayatakum Ọlọ́run bá fi yín láyà balẹ̀. Ẹ dákun ẹ̀yin ni mo ní láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín báyìí ká tó bọ́ sọ́dọ̀ bàbá Sheikh Lukman. Ẹ dákun ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ọmọ inú ìlú wo ni yín àbí kí ní àdúgbò wo lẹ bìlọ́ọ̀gì sí torí gbogbo àná Ìlọrin kan náà ni wá. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ahlillah. Àmín. Alhamdulillah. Ayé sẹ́lá Nabi wa Muhammad. Sallallahu alaihi wasallam. Àti gbogbo àwọn ẹni ṣáájú bẹ̀ láti bàbá Sheikh Alimi. Rahimahullahu ta'ala. Wọ́n ti lọ tí wọ́n tẹ̀lé wọn Sheikh Adam bàbá wa àgbàlagbà bàbá wa Lájí àgbà Ọlọ́run sábà kẹ́ wọn. Àmín. Àwa kí àwọn tí a ń já àlùbáríkà wọn lónìí bàbá àgbàlagbà jì. Bàbá wa àgbà ní Pàkátà, bàbá wa àgbà Lágòrò. Àfi sọ fún lọ Ọlọ́run sábà. Àmín àmín. Bàbá wa àgbà Lágòrò wa tí wọ́n dúró ti wáyé Ọlọ́run sábà ṣe dáadáa fún wọn. Àmín. Àwọn afọ àwọn àgbà Ọlọ́run sábà. Bàbá Sàkámà. Bàbá wa àgbà ní Sàkámà Ọlọ́run sábà ní pẹ́. Àmín. La ilaha illallah. Àmín. Now àwọn kan bẹ̀ ni pé ìbéèrè tí wọ́n bí mi ni pé ọmọ ìlú wo ni mí, ọmọ bíbí ìlú Ìlọrin ni mí. Alhamdulillah. Alhamdulillah. Ọmọ àfa àgbà ní Bọ́ní Lálóore nílọrin bí ni mí. Allahu akbar. So ní ẹgẹ́ bí béèrè táwọn àfa wa béèrè. Alhamdulillah. Bákan náà bí Olúwa ṣe wá ní ká jọ ọmọ bíbí ìlú yìí, Olúwa kádàrá pé ibi t'Olúwa lákàlùkù wọn ó máa gbé, ibi t'Olúwa ara lẹ̀ sí fún wa. So ní àdúgbò wa ní Iyemọja. Allahu akbar. Nílùú Ìlọrin ní Okolo side wa ní bíbá ibẹ̀ Olúwa ara lẹ̀ sí fún wa, ibẹ̀ là ń gbé. Alhamdulillah. Alhamdulillah. Masha Allah. Ẹ̀yin ni Ọlọ́run kó gbogbo ohun tí ń jẹ́ àdúgbò yìí. Ó dùn mí bàbá Mọ́gàjí Ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá Mọ́gàjí. Àmín. Bóyá àdọ́dọ̀ bàbá Mọ́gàjí náà. Inshallah torí gbogbo ẹ̀ náà. Ayé ò lè mọ̀ wípé àdá sí ara wa jẹ́. Iṣẹ́ tá ń jẹ́ ń bì iṣẹ́ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. Ṣéèkù. Ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣéèkù. Kájọ pé mẹ́ta. Ṣéèkù. Ẹja wá fún láwọn èròjà rẹ̀. Wallahu ya'simuka minan nas. La takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá ní iṣẹ́ bàbá là ń jẹ ní àyè. Léyìí tí wọ́n fi rán ẹgbẹ́ tí ń jẹ́ Ògo Ìlọrin. Ẹgbẹ́ Ògo Ìlọrin. Àwa tí à ń jẹ́ aláàlí ọmọ ìlú Ìlọrin. Lábẹ́ àṣẹ ààrẹ wa, pírẹsidẹ́ǹtì wa, fún gbogbo tí ń jẹ́ Ògo Ìlọrin ti lé toko ní gbogbo àgbáńláyé. Bàbá wa Alhaji wa Abọ́lájí Abdulkarim Murtado Abdulkarim Abọ́lájí bàbá ń Bàrígà ẹ bá ń ṣe Adamallahu hayatahu wa abẹ́ àṣẹ wọn la fi wà níyà yìí. Abẹ́ àṣẹ bàbá Mọ́gàjí wa ní Iyemọja la fi wà níbí yìí.
àníṣe à ń fi yé gbogbo ayé. bákan náà Majlisu Shabab. Àti Majlisu Shabab náà àti gbogbo ẹgbẹ́ IDPU ní nílọrin àti gbogbo ẹgbẹ́ Islam tí ń bẹ CMO ní JNI ní Jamaat Nasrul Islam Committee of Muslim Organization gbogbo ẹgbẹ́ tí ń bẹ ńlọrin gbogbo wa ìkan náà ni wá ìsákọ́mọ̀ bíi ìbáàdù sákọ̀tà anil bakin nínú ṣẹ̀ríà tẹ́nìkan bá ti dìde gbogbo ará yòókù náà àwọn náà ni wọ́n dìde hùn ìdí tá a fi ń dákọ̀ Ògo Ìlọrin nù Ògo Ìlọrin ló wá rẹpísẹ́ǹtì gbogbo tí ń jẹ́ mùsùlùmí ní àyín. Bàbá odò yìí ìjẹ́ látayédáyé ni wọ́n ti ń bọ odò yìí àbí ó kàn lálẹ́ wù lójijì ẹ̀kàn rí pààrọ̀ yẹn kàn wá bẹ̀ náà. Ọlọ́run kò jẹ́ kí a rí yín pẹ́. Béèrè tí ẹ béèrè ní ọwọ́ mi yẹn ń dáhùn níwọ̀nba. Masha Allah. Inshallah gẹ́gẹ́ bí ẹ ti wá sọ pé àádọ́dọ̀ bàbá Magaji àwọn wà dáhùn rẹ̀ yẹn. Masha Allah. Gẹ́gẹ́ bí pé kódà bí a bá tiẹ̀ jẹ́ ìmáàmù náà Ànábì ní barakatukum inda kubarahikum. Masha Allah. Àwọn lójú wọn tó àná àwọn lójú dáadáa. wọn tó ó yà tó jẹ̀ta. Allahu Akbar. Àmọ́ látijọ́ tí a ti ń lọ béèrè tán lọ́wọ́ wọn. Masha Allah. Torí àwọn náà wọ́n gbaṣẹ́ fún àwọn àgbàlagbà ni. Masha Allah. Àwọn náà wá láwọn àgbàlagbà àwọn náà tó gbaṣẹ́ fún àwọn àgbàlagbà láti ibi títí wọ́n ń bọ̀ wá mùsùlùmí ní gbogbo wọn títí dòní. Allahu Akbar. Láti ibi títí ń bọ̀ wá wọ́n ní wọn bọ́ọ̀dì. Allahu Akbar. Wọn tí àpẹẹrẹ tí wọ́n láwọn rí ńgbà kan ní pé ó kálukú máa wá ń wẹ̀ lódò ó sì ńgbà jẹ́ ìṣe pé bóyá aburú kan bẹ́ẹ̀ bí pé kéèyàn wẹ̀ kéèyàn kò mẹ́. Allahu Akbar. Ibi wíwẹ̀ àwọn làwọn ti rápẹ́ àwọn kan tí wọ́n ń wá ìwẹ̀ làwọn rò pé wọ́n wá ń wẹ̀ pátá àwọn fi àlàáfíà lẹ̀ àwọn abẹ́nìkan kí ló ń ṣe bí òun kan àwọn tí wọ́n rí pé ìmúra rẹ̀ ti kó fẹ́ wá má débi yìí má. Allahu Akbar. Ẹnu àpẹẹrẹ kan tí a gbọ́ lẹ́nu bàbá Magaji pé àwọn rírí nù. Allahu Akbar. Lẹ́yìn pé èèyàn ó wẹ̀ ó mú ó ṣàǹfààní bẹ́ẹ̀ kò sí nǹkan kan táwọn gbà láàyè láti pé èèyàn máa wá bọ Iyèméjì àfi tá a rí ní ijó ní ti gbogbo ayé rí pàwọn fẹ́ wá bọ àtìgbà wọn náà ti wá gbé gbèsè ìpìtọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá láníyàn kí wọ́n fẹ́ wá bọ odò yìí wọn àbọ̀ rí o. Ọlọ́run bá wa san ilé san rè. Yorùbá máa sọ wípé àrọ́bá ni bàbá àtàn èyí tẹ́ wíwùn náà ìtàn ni bàbá àtàn ni torí pẹ́nu àwọn àgbàlagbà lẹ ti gbọ́ kìí ṣe pé ẹ̀rọ ọ̀rọ̀ gidi ni. Alhamdulillah gbogbo ayé tí ń wò wá káàkiri afẹ́kẹ́ bá wa share fídíò yìí dáadáa kí gbogbo ayé rí wípé because flyer yẹn èèyàn tó send ẹ̀ sí mi pé nílọrin ẹ ti padà aláwo kí wọ́n máa ṣẹbọ nílọrin wọ́n send flyer yẹn sí mi kódà láti diaspora wọ́n send ẹ̀ sí mi ní kò lè wáyé kí wọ́n máa wà lọ lè ṣe fídíò kan kọ̀rọ̀ kan tó wà láwọn sọ ọdún tí mo gbà yíwá gbá ìṣẹ̀ṣẹ̀ ti wù nílọrin kò lè wù kò sì ní wù láyé albaikola la ilaha illallah so làbí ṣe fídíò yìí gbogbo mùsùlùmí tí Islam bá jẹ ológun bá wa share fídíò yìí dáadáa jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nílùú Ìlọrin kò sì ní sí albaikola la ilaha illallah bàbá Lágòrò ẹ̀yin náà ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sọ̀rọ̀ yìí kí lẹ ní sọ fún gbogbo ayé lórí ọ̀rọ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Alfa Lukman Baba Lágòrò lóko lówó tó sọ Baba Lágòrò àgbà ń bẹ nílé. Masha Allah. Ọlọ́run bá akẹ́wọ̀ bàtà náà kọ́ dá àbàtọ̀ nínà sí. Àmín ya Allah. Mo kí ọmọ ìyá mi Ìmáàmù Yemọja mo wá kí àwọn aráàlú gangan tẹ́ bá wo bẹ̀rẹ̀ nísìnyí ẹ rojú bí èédú kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Látìgbà tí a ti pè wọ́n pé àyè mọ́ àwọn lè jí wá láàárọ̀ àbí kí wọ́n wá ní àṣùbà àtàlẹ́ àná làwọn ti wà níbẹ̀ tí wọ́n ti ń dárun mọ́jú pé wọ́n lè wá lóru tí àwọn sì jọ ọmọ ìlú gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ rí i pé àwọn mùsùlùmí àyè sábà àyè kò sí ìrántí ìparọ́ àwọn bọ́ọ̀ bá ṣe rí là máa ń sọ àbá ìmáàmù sọ yí pé ọmọ àbá ń bá nílà wọn àmọ́ àwọn ọlọ́run fi ṣe mọ́mù bíi so àmọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú gangan tí wọ́n àfáwà Adam àti ẹja kò lọ́nà àfáwà ara tí omi yìí ara tómi yìí ara àǹfààní tómi yìí ń ṣe òun lẹ rí ọjọ́rì àwọn tó ṣe blọ́ọ̀kù ni àwọn tí wọ́n mọ̀lé ni tí wọ́n rẹ̀ lé ní kálukú wa máa pọ̀ mí bíi ara àǹfààní tómi yìí ń ṣe ara àǹfààní tóun ń ṣe nu ẹ̀rí báyìí ní sí pé àwọn wá fa omi tí wọ́n fẹ́ lò tí wọ́n ní so gbogbo ayé wá ń sàǹfààní bẹ̀ báyìí tẹwàá nílẹ̀ lẹ́yìn ń bọ̀ ẹ máa dàdọ̀tí sínú ẹ̀
èyí ń bá òun àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́júmọ́ nì tó dá wọn lójú pé ẹnìkan kan wá odò wa pọ̀ láyé ìyẹn lè wà ní ìlú mi gan tí ó sì yí pé odò ń sàn lọ tí ó dẹ̀ máa ṣe àyè ẹ̀hún ń ṣe bọ̀ wọn ò sì kúkú ní kọ́ sí yóò bá ti sọ pé Ìlọrin tẹ́ ní káwọn ọmọ wa yìí o òun làwọn ti wá táwọn ti ń ṣe yìí o tó bá yẹ pé dájúdájú o àwọn a sì gbọ́ lọ́dọ̀ mọ́ gbọ́ lẹ́nu bàbá Màgàjí Iyemọja pé Iyemọja ò sí nílùú mi ní gbogbo ayé yìí lẹ́yìn ibi yìí nìkan mo tó wá ní tó bá jẹ pé bìkan lọ́ba sàn lọ́nkọ́ wọn ni ọlọ́sàn ọjà mòrò ni kò síbi kankan tó já sí. Allahu Akbar. Ìpè ibi yìí náà ni wọ́n fi sọ Iyemọja ọ̀dà kí lọ́wọ́ bàjẹ́ fi ń pè ní Iyemọja òun ni wípé tí yẹn bá mọ̀ yẹn wò pé ìpìlẹ̀ àwọn bíi pẹ̀lú àwọn ìdí àpẹ́ ìṣepọ̀ ń bẹ ní àárín wọn mo ní lọ bẹ̀rún tẹ́lẹ̀ ìṣepọ̀ ń bẹ ní àárín wọn bí wọ́n bá wá ń kí àwọn ìdí àpẹ́ àwọn ni wọ́n máa ń kì ní ọmọ Iyemọja Iyemọja ló ní ìdí àpẹ́ so àwọn àrí wípé tá a bá wá wò pìlẹ̀ àwọn ìdí àpẹ́ kó tó di pé sí Àlímì dé ó dàgbé àpò wọn ọmọ tẹ́ ń jẹ́ wọ́n ta kò sí lámà mọ́ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé mo sọ kíní kan pé gbogbo ọmọ Yorùbá àlè tá a bá gbọ́n dáadáa àwọn pẹ̀lú Lárúbáwá làjọ jẹ́ràn kan náà èyí tẹ́yìn náà sọ pé èèyàn ọmọ tọ̀hún wọn bí wọn bá fẹ́ sọ ìtàn ìlú rẹ̀ gẹ́gẹ́ tó bá fẹ́ sọ tí ó kún náà dáadáa ọmọ pé láti ilẹ̀ Lárúbáwá ni wọn náà ti wá torí gbogbo ọ̀rọ̀ táwọn sọ láyé àṣàríyà rẹ̀ Lárúbáwá là fi sọ tọ́wọ́ ti fẹ́ sọ Yorùbá tó sọ gbẹngbẹngbẹngbẹ dáadáa yóò ní Lárúbáwá nú tó jẹ́ sí pé kò wá sí nǹkan mi tó lè fi tú lẹ́yìn èdè Lárúbáwá hùn bí bẹ́ẹ̀ tó bá fẹ́ ríra ẹ̀ dáadáa ọmọ wípé ìran Lárúbáwá ní Yorùbá náà tẹ́lẹ̀ àmọ́ká níbi ò tó dé Yorùbá Lárúbáwá náà lẹ́sìn míì tí wọ́n ń sìn nígbà tí ò yé wọn torí wípé àwọn kan bẹ tẹ́ pé tí wọ́n bá lànẹ́bì tí wọ́n fi kú tí wọ́n lànẹ́bì kan ní mẹ́sẹ̀ tá a kàn fún wọn àmọ́ tọ́lọ́ba ti rán ohun jíṣẹ́ fún tí wọ́n ti wá jíṣẹ́ fún ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ tẹ̀lé kí bàbá sí Àlímì kó tó di wípé wọ́n fẹ̀sìn rìn lẹ́yìn yẹn nílọrin wọ́n sì àwọn náà mọ̀ pọ́lọ́hún bẹ báwọn àwọn Lárúbáwá náà sì mọ̀ pọ́lọ́hún bẹ Ọlọ́hun ni gbogbo wọn wá kí wọn ò wá mọ bí tí wọ́n wà sí ta ló fi mọ̀ wá tí wọ́n ta ló fi mọ̀ wá ni wọ́n fi ń pe kinní kan ní Ọlọ́hun gbà náà àwọn náà sàgbà pọ́lọ́hún kan bẹ nígbà tí wọ́n wá rí gbà èyí tẹ́ ń pè lọ́lọ́hun yìí kọ́ lọ́lọ́hun wọ́n sì jáwọ́ kó ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni lọ́rí náà rí ìdí àpẹ ẹ lè máa sọ tẹ́lẹ̀ pé ìdí àpẹ ò wọ́n yẹ ṣe mùsùlámù láti ilẹ̀ nígbà tí sí Àlímì èdè tí wọ́n èèmọ̀ wípé ìsìlámù kan tó ń bẹ níjọ́ tí ẹ ti gbà pé ìsìlámù tó ń bẹ níjọ́ òun náà làwọn ìdí àpẹ náà ti ju ti ṣe bọ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n ní Iyemọja yìí nígbà Iyemọja náà wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ níjọ́ tí ìsìlámù ti dé ni wọ́n ti rò pé tó kò sí nǹkan tí ń jẹ́ Iyemọja ìsìlámù ni àwọn ń ṣe so ìtí ọ̀wá kàtẹ̀ wá sọ wípé ọba tẹ̀ wá sọ wípé ìwọ ti gbọ́ nínú tàbí pé wọ́n ti bọ Iyemọja nígbà tí wọ́n èmi babalábá tiẹ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ ti báwọn nísì ìsìlámù ti wá dé àwọn èèbó wọ́n ti wá jẹ́ ẹja gbé lọ àwọn ti gbé lọ tipẹ́tipẹ́ àbíbọ̀ ọ̀dà wíwú mi lẹ́ẹ̀kan. àwọn ọmọ tiwa gan ọ̀gbọ́njú bá àwọn bàbá tiwa náà sì gbọ́njú bá láti láéláé tí odò òun ti ya tó ti disturb ni wọ́n ti gbé Iyemọja lọ ti pẹ́. wọ́n ṣe kí ni. wọ́n ti gbé Iyemọja lọ ti pẹ́. wọ́n ṣe kí ni. Iyemọja lọ ti pẹ́. kọ̀ọ̀fúndára ni. kèé sóòsà tí wọ́n ń bọ ẹja màmí wọ̀tá ni wọ́n rí bí omi òun àgbàdo yìí ti rí náà ti ya omi òun sí mòrò lóyìí ti lọ mòrò látọdún tí ti ń bẹ tó dòun sì ti gbẹ the same kò exist. so òfurufáda ni wọ́n ń bọ so kò sí ẹ̀kẹ́ tí ń jẹ́ pé wọ́n bọ Iyemọja níbí báyìí so èmi gẹ́gẹ́ bí ọmọ bàbá Màgàjí tó ní Iyemọja kò sí ẹ̀kẹ́ tí ń jẹ́ Iyemọja bíbọ mùsùlùmí ni bàbá tó bí wa mùsùlùmí ni ìyá tó bí wa àwọn bàbá tó bí àwọn bàbá wa mùsùlùmí ni Iyemọja tó sì wà Iyemọja pọ̀ a ní Iyemọja Gídádò a ní Iyemọja Àìkọrẹ a ní Iyemọja pọ̀ gan so gbogbo Iyemọja yìí tó jẹ́ ẹ̀ka mùsùlùmí ni gbogbo wa ojú kan yìí náà la sì wà a sì palapọ̀ pẹ̀lú àwọn ìdí àpẹ́ so lẹ́yìn ìdí àpẹ́ àti Iyemọja kò sílùú mi mọ́ ìdí àpẹ́ tàná lọ́sẹ̀ àwọn bàbá àwọn ìyá ti wá lẹ̀ torí àwọn Iyemọja wá ń bíbà yìí
wọ́n fún àwọn bàbá àdí àpé àná láyé ìyàwó tí ó ṣe mọ́gàjí ààrẹ kọ́dà àwọn ọmọ òun náà sì ń bẹ dùn ní láwọn náà ń lẹ́tọ̀ọ́ sí mọ́gàjí ààrẹ lónìí so ní Iyemọja àti bí àpẹ ìkànnà làwọn àìsí di mùsùlùmí so abẹ́ àbáwá ọba àlọ́rin náà láti wà. ẹgbẹ́ sẹ́ẹ̀wù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-azim. ìdílé mẹ́ta ìfọlọ́ntì ara la nígbà tí a bá mọ́ mo pè mí orí mi ní vice chairman community lẹ́yìn tí pè mí pé tọ̀ báyìí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ kò dẹ̀ ti organize àwọn boys látànáhùn láì ti wà ní ibi báyìí àwọn tí rí places. ẹ ṣeun alhamdulilayi Ọlọ́run bá wa san yín lẹ́san rí mo fẹ́ yọ pọ́ìntì kan jáde nínú ọ̀rọ̀ torí mo rántí pé ńgbà tí wàhálà àtijọ́ sí ṣẹlẹ̀ àwọn kan nílẹ̀ Yorùbá báyìí tí wọ́n ń kọ́mẹ́ǹtì ó rẹ̀ ẹlòmíì kọ́ọ̀lù látòrí WhatsApp ẹlòmíì pè mí direct call wọ́n wá ń béèrè lọ́wọ́ wá pé náà ẹ̀yin Ìlọrin yìí ẹ ní wàhálà o ẹ pè nǹkan ní Iyemọja ṣé ẹ mọ̀ wípé ó belong sáwọn olóòṣàánú mo ní ẹ ṣe mistake bàbá alágòrò tí wàá yanjú ẹ wọ́n ti jẹ́ ká mọ ibi tí orúkọ ọ̀hún ti ń bọ̀ fún ìfàdé ẹ̀yin tẹ́ ń béèrè nígbà òun èmi náà dá wọn lóhùn nígbà òun náà àmọ́ lónìí ìwọ̀n ẹ̀ka tó ń sọ torí ẹlòmíì tí ó tó ṣẹ̀ṣẹ̀ máa wò wá Ìlọrin ní kíní kan tọ́lọ́run fi ṣàánú wá lẹ̀ yìí ìran kọ̀ọ̀kan tí ń bẹ lọ́rin tí wọ́n fi tẹ̀ lọ́rin gbogbo ẹ̀ pátá ló ní orúkọ tí wọ́n fi ń ọ̀nà gbogbo àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ ọ̀hún ibi tí ìmọ̀ jẹ́ Iyemọja tó sọ odò Iyemọja ìmọ̀ fúnlù lórúkọ Iyemọja wọ́n fi ọ̀nà bàbá wa ọlọ́lá wa Àfọ̀njá wọ́n fi ọ̀nà wọn wípé ìkan gbòógì nínú àwọn tí wọ́n tẹ̀ lọ́rin ni bàbá wa Àfọ̀njá táàrin wọn ò sì dàrú pẹ̀lú iléeṣẹ́ Àlímì ó láwọn àyè kan tá a gbọ́dọ̀ máa sọ lórúkọ tiwọn náà lẹ́ẹ̀fì rí Iyemọja ẹ wo bàbá lẹ́ẹ̀fì rí Adífá sẹ́tígẹ́ẹ̀tì gbogbo àwọn orúkọ kọ̀ọ̀kan àwọn tí wọ́n jọ ṣe wàhálà àátẹ̀ ẹ wo Gèrè Àlímì odidi róòdù ńláńlá kan ní nílọrin odidi hospital kan ní jẹ́ Gèrè Àlímì hospital odidi róòdù ńláńlá kan ní jẹ́ Gèrè Àlímì olódidi school tó ń pè ní Sheikh Abdul Qadiri nílọrin yàyí tí ń jẹ́ ITC tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ àwọn kan yẹn ó níbi tó ń sọ ní Olúṣọlá Sàràkí road Salati àdúgbò tó ń sọ gbogbo odidi Sàkámọ́ street rẹ́rìhùn tẹ́ bá pọ̀ kára tẹ́lẹ̀ lọ Sàkámọ́ odidi street kan ní Sàkámọ́ àwọn kan ló ṣe wàhálà tí wọ́n fi gbórúkọ wọn jáde tẹ́wọ́n ní Sheikh Sàkámọ́ street ni wọ́n fi fún wọn ní odidi street kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bàbá alágbòrò ní ìsìn tẹ́ bá pọ̀ kára pé àgbòrò ní ń lọ wọ́n ń gbé yín lọ ni tó bó ti wà nù bẹ́ẹ̀ ẹ̀yìn la gbójì àwọn àgbàlagbà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ tó nídìí eléyìí gbogbo ẹ̀yin náà ń béèrè pé wọ́n ṣe sọ ní Iyemọja nígbà tẹ́ mọ̀ pé kò bìlọ́ǹgì sí àwọn olóòṣà ìdínú gbogbo ẹni tí ń béèrè béèrè. ní àfikún ọ̀rọ̀ yìí ẹni gbọ́n àwọn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wá ní pé wọ́n ní ẹ̀yin Ìlọrin ẹ̀yin gba àlejò kò sílùú tó gbàlejò tó Ìlọrin torí wípé ìtí ò yé àwọn èèyàn ni pé Islam ní kọ́ńtrol lù yìí àwa pọ̀ lóríṣiríṣi àwa níṣẹ́ àgbòrò làwa ìran Yorùbá làgbòrò Masha Allah àti ilẹ̀ Yorùbá làwa náà ti wá Allahu Akbar àmọ́ ìgbà tá a kú ọmọ ẹ̀ta délù yìí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ́ẹ̀ kálukú ọ̀lọ́lé mọ́ ẹ bá ti wá délù kan yìí tí ń bẹ́ẹ̀ tí wọ́n máa fọlọ́hún àwọn máa fọlọ́hún hẹ̀yàn nílùú yìí ni ó lè jẹ́ sí pé kankan lọ ń bá a bọ̀ tó ẹ pé o rò pé bóyá òun náà lẹ̀ bàbá wa délù ibi ìtọ́lọ́hún bá bọ̀ yìí irọ́ ni tọ́lọ́hún rẹ̀ wọ́n wàá gbà wá gbọ́ yóò wá ju tí ń ṣẹlẹ̀ yóò máa wá ṣe tọ́lọ́hún láyè sí já àwọn kì í jàjẹ̀ sí bí àfọlọ́hún hàn àwọn tí wọ́n sì láwọn múra kankan yìí náà wọn ò lẹ́fúdẹ́ǹsì kankan agídí ni wọ́n ń lò àti pé wọ́n ń rówó parí ní social media. bẹ́ẹ̀ni ṣẹ́gẹ́ ti báwọn nísì. wọ́n mọ̀ pé táwọn bá láwọn sọdún Iyemọja bíi táwọn gbé nísì àwọn yóò wò ó. wọ́n tún wò ó nàbà rí i pé ọkùnrin tó dá wàhálà yìí lẹ̀ nísì lẹ́nu ìgbà tó kù ní àhámọ́tẹ́ bá wò ó lórí social media nísì ìtì ń sára ọ̀jẹ̀wò èpè sára lòun ṣẹ́gẹ́ ti báwọn nísì nígbà tó sì jáde náà wọ́n fún mọ́tò ìtì ń wá ń bẹ̀ náà nu ló fi sọ wípé òun ò ṣe ìsìlámù mọ́ èmi sì dólé rí kíní kan ẹni tó ní òun ò ṣe ẹ̀sìn bàbá òun mọ́ tó ní bàbá òun ọ̀dà bàbá òun ní ẹ̀sọ́ pé ọ̀dà tó tún wá kà kú wọn lọ́mọ àfáàní ọmọ àfáàní màmá rẹ̀ ó sì fi yíhun lẹ́kọ̀ọ́ sí inú wọn gbà tí ò dẹ́sìn wa kù kò ní nǹkan kan kù nínú ọ̀nà wa sórí rẹ̀ olóòṣè
dípákọ́. iná ṣàhádàtà amúlù lẹ́sà tó dìrí kù wálù ṣàhádàtà ìlàbílì màkọ́ dìgẹ́ ọgbẹ́ ẹ̀rẹ́ ni máa ń sọ rire tẹ́lẹ̀ àwa tá à ń sọ rire ò lè lé wa kó mẹ́ni. so ìlú yìí ìlú olóríire ni sẹ́yìn tí wọ́n ilé máa já ìlú olóríire ìlú ìsìláàmù ni ó kọ̀ ọ̀lú ní jẹ́ bẹ́ẹ̀. sẹ́yìn tí wọ́n ní sí báwọn tí ń gbé bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n ti ń bẹ láti láéláé tí wọ́n tó di wípé gbogbo ẹ ti dé pé Iyemaja ni wọ́n nígbàgbọ́ sí gbà wọn àmọ́ àwọn náà ti di pé kò sí tó tọ́ lọ́hùn àwọn pàtì àwọn ìbòdì tí wọ́n gbé lọ ẹ lọ lú èbó ẹ lọ wọ Iyemaja lọ́bẹ̀ kò sí Iyemaja bìlísìmì pẹ̀lú orúkọ náà ni tìyà yìí ó kọ ìlú ni ó kèé ṣe Iyemaja mọ̀mí wọ̀ta yìí tó lọ́hùn wá kí kọrí sí ìlú èbó wọ́n ti wá gbé àbíkílẹ̀ ni wọ́n ti wá ṣe wọ́n ti wá gbé àwọn bàbá wa kan ọ̀gbọ́njú bá. bó ṣe rí nù. bàbá ìmọ̀ ẹni láàfikún. bàbá mi mo fẹ́ fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ wọn ìgbà ìgbàlejò nígbà tí lọ́wọ́ alámọ́gàjì ní kẹta àwọn tí wọ́n ṣàlàyé fún pẹ̀lú pé kírísítẹ́nì gbé ń bí àwọn tó ń talẹ̀ fún wọn. mo fi kún fún yín pé pẹ̀lú gbé ìmọ̀ gba àlejò kírísítẹ́nì ń bẹ Iyemaja yìí tó kọ́lé síbẹ̀ ẹni tí ó kódà lọ́dọ̀ wa bí ẹni tí ń bọ òòṣà ìbẹ́mẹ̀ tí ń bá wa gbé táàjọ ń gbégbé àlàáfíà. àmọ́ kò ní bọ́ọ̀lù yìí. ọ̀rọ̀ ó sì kọ́lé ọ̀kálùkù ti ń gbé ìgbèlú ní tó bá fẹ́ ọ̀kálùkù níbi tó ti wá tó bá fẹ́ sọdún ẹbọ rẹ ọ̀rí ìlú. wọ́n ní kèé sọ máa lú o ọwọ́ ara lẹ̀ àwọn òsílẹ̀ kíjọ bá fẹ́ sẹ́gbọ́ kọrí sílùú yìí tó ti bẹ́ẹ̀. ẹbọ tó wá sí ìlú yìí lè sí nílùú. Islam làbí rinlẹ̀ ń bí kò sẹ́ni tá a. ṣe iná ẹ̀gbọ́n kan tó ń sọ bí wàhálà ṣe ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o àwọn ẹlẹ́sìn mùsùlùmí ìlú Ìlọrin ẹ fi wàhálà sílẹ̀ kò sí ìlú ẹ ń sọ pé ibi nìkan ṣé kì í ṣe Ifá ni wọ́n fi tẹ ìlú Ìlọrin lónìí kì í ṣe àwọn oníṣẹ̀ṣe ló fáàní ìlú Ìlọrin kó tó di pé ẹ̀sìn ẹ wọ́n gbẹ̀sìn wá bẹ̀ kó tó di pé wọ́n gbé ẹ̀sìn wá sí ìlú Ìlọrin kì í ṣẹ̀sìn kan náà ń ṣe ni kì í ṣẹ̀sìn kan náà ń ṣe gbogbo ẹ̀yin èmi ò kì í ṣe lẹ́sìn ìṣẹ̀ṣe mi ò ń ṣe lẹ́sìn ìṣẹ̀ṣe o ẹ gbọ́ mi dáadáa mi ò kì í ṣe lẹ́sìn yẹn mi ò ń ṣe babaláwo mi ò ń ṣe oníṣègùn bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí èmi ò ní kọ̀dí síta kí n máa tọ̀ sínú ilé mi ò ní bá wọn fọwọ́ òsì júwe ilé bàbá tèmi láyéláyé mi ò dẹ̀ ní fetí mi gbọ́ kẹ́nì kọ̀ọ̀kan kó máa lu ẹnu kó máa fi ẹnu kẹ́nu ẹni ṣàpàṣàpà ẹnu burú kẹ́ máa fi sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá àwa ò ní gbọ́ ká méjì wa kúrò ńbẹ̀ nǹkan tá a fẹ́ kó yé yín nìyẹn àwa ilé àkínṣe ọmọ àlè ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wa wọ́n forí wa sọlẹ̀ sílẹ̀ Yorùbá ni àwa lọmọ olókè méjì takọtabo ọmọ gbàsègbàsè tí ń ṣobìnrin ọ̀nà ọmọ oníṣu òrógbòrò bẹ́ẹ̀ ni àwa lọmọ ọlọ́pẹ̀ tó múdi ṣèkọ̀ tó múrí ṣe méjì ẹ̀yin èèyàn mi ọmọ Yorùbá àtàtà làwa nítorí pé àwọn Fúlàní àtàwọn Yorùbá wọn ti bára wọn ṣe ní Ìlọrin wọn ti mísìn mọ́ra tí wọ́n dẹ̀ mọ̀ pé mú Fúlàní ni wọ́n àwọn náà lè máa gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu wọn àwọn lè máa gbọ́rọ̀ bí eléyìí lẹ́nu wọn ẹ wá ń ju òkò ọ̀rọ̀ sí Tani Olohun ẹ ń ju òkò ọ̀rọ̀ sí pé ìgbà tó ti lọ síbẹ̀ tó ti dé wọ́n wá gbé mọ́tò fún kinní kan ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tẹ́lẹ̀ máa pa ẹnu ẹ ti ń bẹ̀rẹ̀ wàhálà ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí wọ̀nyí ẹ fi wàhálà kì í ṣe ẹ̀yin nìkan lẹ́lẹ́sìn nílẹ̀ Nàìjíríà ẹ gbọ́ káwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe wọn lè ṣe bẹ́ẹ̀ nítorí pé àlàáfíà ni tiwọn àlàáfíà ni fọmọ Ọlọ́run bí wọ́n ṣe ń ṣe tiwọn nìyẹn nígbà tí Kùránì tẹ́ ẹ gbé kiri òkan nínú àlàáfíà ẹ bá wọn ní kẹ́ máa wá àlàáfíà gbogbo ẹ̀yin tó bá ń fẹ́ yóò ṣe rere bẹ́ẹ̀ ni ẹ máa preach àlàáfíà kẹ̀dẹ̀ wá máa wò ó àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan wà tí wọ́n dá o ẹ má jẹ́ ká bà ọ̀rọ̀ jẹ́ ó ti yé wa àwọn ẹlẹ́sìn mùsùlùmí òdodo kan wà tẹ́ pé wọn láìkí wàhálà ẹ wo èyí tá a fẹ́ sọ ìwọ̀nba náà sọ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ni òun ni mo ṣe ní kí sọ wọn bá díẹ̀ mẹ́ẹ̀kí mẹ́nu mi dákẹ́ o èmi ọmọ yín náà ni o ẹ wo orí ìkúnlẹ̀ mo wà ẹ bá mi subscribe sórí YouTube channel ẹ ní láfún ẹ máa gidi ni.